kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2026. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni nígbà tí ó bá wà nínú ọkọ̀ apá kìíní àkọ́sórí. Àkọ́sórí àtàníwé Ẹ́xódù orí kẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ karùndínlógún èyí tó kà báyìí wípé ó sì wí fún un pé bí ojú rẹ kò bá wa lọ, má ṣe mú wa gòkè láti ìhín lọ. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mo lọ sí Abonema ní ìpínlẹ̀ Rivers, Nàìjíríà láti lọ ṣe ìsọjí ìta gbangba kan. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Ní àkókò yìí, ọ̀nà kan ṣoṣo tí ènìyàn lè gbà lọ sí Abonema láti Port Harcourt, olú ìpínlẹ̀, ní orí omi. Kí ìsọjí náà tó bẹ̀rẹ̀, a gbọ́ pé ọkọ̀ ojú omi kan dànù, ọ̀pọ̀ ènìyàn sì sọ ẹ̀mí wọn nù. Ìròyìn yìí náà kò dá mi dúró nítorí mo ti pinnu láti lọ fún ìsọjí náà. Mo pe ìpàdé àwọn òṣìṣẹ́ ní àgọ́ àpapọ̀ RCCG ní Èbúté Mẹ́ta. Mo sì béèrè fún àwọn tó fẹ́ láti tẹ̀lé mi. Ọ̀kan lára wọn nawọ́ sókè, ó sì béèrè pé, "Bàbá, ṣé èmi lè wà nínú ọkọ̀ ojú omi yín?" Mo dáhùn pé, "Bẹ́ẹ̀ ni." Ó wí pé, "Ó dára bẹ́ẹ̀." Mo béèrè ìdí tí ó fi sọ báyìí. Ó sì dáhùn pé òun mọ̀ dájú pé ọkọ̀ ojú omi tí mo bá gùn kì yóò dànù. Ó ní ìgbọ́kànlé tó pọ̀ nínú ènìyàn bíi èmi nítorí ó mọ̀ pé Olúwa wà pẹ̀lú mi. Nínú Bíbélì kíkà tòní, àwọn ọmọ ẹ̀yìn Jésù wà nínú ọkọ̀ ojú omi pẹ̀lú rẹ̀. Nígbà díẹ̀, ìjì líle kan dìde, ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn, Jésù ń sùn. Ní ìbẹ̀rù, wọ́n jí i, ó sì dá ìjì dúró. Lẹ́yìn èyí, wọ́n dé ibi tí wọ́n ń lọ ní àlàáfíà. Èyí fi hàn gbangba pé ó jẹ́ ìbùkún ńlá láti ní Jésù nínú ọkọ̀ ojú omi ayé rẹ̀. Olùfẹ́, bí ìwọ bá jẹ́ ọmọ Ọlọ́run, Jésù wà nínú ọkọ̀ ojú omi rẹ bí o ṣe ń rìn lórí omi ayé. Mo mọ èyí dájú nítorí ó sọ nínú Mátíù orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ 20 pé, "Èmi yóò wà pẹ̀lú yín títí di òpin ayé." Ìdí nìyí tí ìwọ fi gbọ́dọ̀ fi ìgbàgbọ́ sínú ẹni tó wà nínú ọkọ̀ ojú omi ayé rẹ̀. Nítorí òun nìkan ló ní agbára láti jẹ́ kí o ṣẹ́gun. Bí Ọlọ́run bá wà nínú ọkọ̀ ojú omi ayé rẹ̀, kò sí ohun ìjà kankan tí a ṣe sí ọ tí yóò ṣe rere. Bí o bá pè sí gbogbo ìgbésẹ̀ tí o bá ń gbé, o lè ní ìdánilójú pé gbogbo ohun tí o bá ṣe yóò dára. Ṣùgbọ́n bí o kò bá tí ì fi ayé rẹ fún Kristi, fi gbogbo rẹ̀ fún un lónìí, kí o sì jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí alákòóso ayé rẹ. Nígbà tí o bá ṣe èyí, kò ní bẹ̀rẹ̀ sí ní tọ́ ọ sọ́nà nìkan, ṣùgbọ́n yóò máa rìn pẹ̀lú rẹ ní gbogbo ìgbésẹ̀ rẹ nínú ìrìn àjò ayé. Ka Máàkù orí 4 ẹsẹ̀ 25 dé 31. Bíbélì ní ọdún kan. Kíróníkà kínní orí 1 sí 2. Kókó ọ̀rọ̀. Nígbà tí Jésù bá wà nínú ọkọ̀ ojú omi ayé rẹ, ìwọ yóò borí gbogbo ìjì. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Tí ẹ bá fẹ́ kí a máa tẹ ọ̀run ṣíṣí orí ìrìn sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó kí hallelujah.